kì í sówó la wá sí di rédíò, ohun tá wá di rédíò ni pé ká lè touch ayé àwọn èèyàn. So ẹni tí ó bá ń wá owó ni ẹni tó yá owó láti ṣe nǹkan gbogbo ọ̀nà ló máa gba owó. Ni mo ń sọ mítì pẹ̀lú àwọn èèyàn wa ga wa lóríṣiríṣi wípé rédíò yìí ò kì í ṣe torí owó, nítorí àwọn èèyàn. Wòlíì ìjọ Ọlọ́run ni o, ṣùgbọ́n oníṣòwò ńlá ni pẹ̀lú. Bẹ́ẹ̀ lọkùnrin ọmọ ìlú Ìbàdàn yìí ṣe dáadáa tá a bá ń sọ nípa iṣẹ́ Ọlọ́run àti òwò káràkátà. Ǹjẹ́ kí ni káràkátà àti Wòlíì Samuel Òjó, ẹni táwọn èèyàn túmọ̀ sí Authority tún bẹ̀rẹ̀ lásìkò yìí? Iléeṣẹ́ rédíò ńlá kan ló dá sílẹ̀ o. Bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ló wà, ìyẹn Melody FM ìlú Èkó lẹ́gbẹ̀ẹ́ Ìyànà Pájà ní iléeṣẹ́ rédíò tuntun ti lálẹ́ wò báyìí. Ọ̀la òde òní gan ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn èèyàn á bẹ̀rẹ̀ sí gbọ́ níwá tí wọ́n á máa gbọ́ lẹ́yìn. Ǹjẹ́ kí ni èrèdí iléeṣẹ́ rédíò látọwọ́ òjíṣẹ́ Ọlọ́run Sam Òjó Authority? Ọ̀rọ̀ rẹ̀ o. A fi dá rédíò lẹ̀, ó ní kí àwọn èèyàn lè tún ní ìrírí tuntun, kán lè gbọ́ nǹkan tuntun, kí wọ́n lè bá tún mọ̀ sí nípa orílẹ̀-èdè, nípa ara ẹni, ọ̀rọ̀ ìgbéyàwó. Tábà wo rétí táwọn èèyàn fi ń para wọn lórílẹ̀-èdè ẹ̀sìn ó pọ̀ gan. Àwọn ẹlòmíì abẹ́sọ̀dò, ẹlòmíì apokùnso, ẹlòmíì àgbé nǹkan jẹ bóyá torí àwọn ìròyìn kan tí wọ́n ń gbọ́, torí àti rí pé social media ó ti fa a lot of things fáwọn èèyàn. So we are looking for àwọn ọ̀nà láti tún súnmọ́ àwọn èèyàn kan sí, torí èmi jẹ́ ẹni tó ń wàásù lórí rédíò pẹ̀lú ògo Ọlọ́run. Lójoojúmọ́ tí lè bá mọ́ báyìí rédíò tí mo ti ń wàásù jẹ́ 137 radios Across Nigeria. Lójoojúmọ́, every day. So tá a bá kà lórí list ó jẹ́ 137 radios tí mo dẹ̀ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́. Láti bí ọdún mélòó sà? Àti ń ṣe ìyẹn lójoojúmọ́, ẹ ti ń lọ bí ọdún 5 báyìí o. Bọ̀ mo ti ń wàásù lórí rédíò sí ti lé 20 years. So tí rédíò pọ̀ rẹpẹtẹ báyìí ó ti ń lọ sọ́dún 5. Mọ̀ pé mo ti ń wàásù lórí rédíò láti 20 something years ago, mo ti ń wàásù lórí rédíò. So pẹ̀lú ògo Ọlọ́run. So rédíò jẹ́ nǹkan tí mo ti rí àǹfààní ẹ̀, pé bí a ṣe ń rí tí ọkàn àwọn èèyàn tó ń fà sí nǹkan rere, àwọn tó ti rò pé ńgbà míì tí wọ́n á gbọ́rọ̀ yìí tínú wa yí padà tán, inú wa dùn. So mo ti ń gbàdúrà yẹn sọ́lọ́run pé tó bá yá, tọ́lọ́run bá ti ràn mí lọ́wọ́ díẹ̀, torí ìṣẹ̀ṣẹ̀ pásítọ̀ nìkan la máa ń ṣe, àtúndà àwọn bísínẹ́sì ní kéékèèké tá a máa ń ṣe. Tó bá ti ràn mí lọ́wọ́ díẹ̀ o, rédíò station yìí o, àwa náà máa ní, pàápàá jùlọ àwọn tó ní ẹ̀bùn lára tí wọ́n mọ̀ bí tán ti fẹ́ lò wọ́n pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n ní ẹ̀bùn láti sọ̀rọ̀, wọn rí bí tán ti fẹ́ lẹ̀bùn wọn. Ẹlòmíì wà ó ní àrà inú tó fẹ́ dá, orí tó ti fẹ́ dá. Ẹ bá dẹ̀ wo inú gbòòrò káàkiri, àìníṣẹ́ lọ́wọ́ pọ̀ gan. So gbogbo ibi tí kálukú bá lórí ọ̀fẹ́ láti fowó sí, táwọn èèyàn kan máa rí nǹkan kéékèèké jẹ́ ń bẹ̀. Tá a bá ń ṣe ní Nàìjíríà, nítorí ṣe nílùú òyìnbó nìyẹn, àwọn èèyàn dálé-ṣẹ́lẹ̀. So èmi believe pé instead tá a máa kọ́ church lálá káàkiri, ká wá iṣẹ́ fáwọn èèyàn tí wọ́n lè ṣe láti jẹun, wọ́n lè ṣe irú rédíò ẹ̀sìn kò sórúkọ tèmi ń bẹ̀, èmi ò ní rí program ń bẹ̀. So gbogbo tó níṣẹ́ ń bẹ̀ wọ́n á jẹun nídìí ẹ̀. So it's part of the vision that we have. Ẹ bá dẹ̀ tó wó sàlẹ̀ àtúní company mi ń bẹ̀ tó ti ń ṣe bread, àwọn èèyàn kan náà ló ṣiṣẹ́ ń bẹ̀. So wọ́n á dẹ̀ tó máa rówó ń bẹ̀ yẹn náà. Láìpẹ́ àtúní nǹkan mìíràn tó fẹ́ ṣe bí bá ṣe ní káàkiri nìyẹn. So to reach out to people, feed a lot of families and the grace of God. Melody tẹ wá sọ ìyẹn ṣé láti inú ẹ̀mí ni àbí o tẹ kọ̀ jókòó lẹ́ni ẹ̀já mọ̀ pé Melody. Ṣé mọ̀ wípé iléeṣẹ́ tí kálukú bá fẹ́ dá sílẹ̀ èyí ò ti ní àfojúsùn. A máa ń gbọ́ rédíò lóríṣiríṣi, èmi kàn ní lọ́kàn pé rédíò tí Ọlọ́run bá máa tọwọ́ mi dálẹ̀, mo fẹ́ kó jẹ́ rédíò tí ó máa entertain àwọn èèyàn, àwọn orin àtijọ́ táwọn èèyàn ti gbàgbé, àwọn ìtàn táwọn èèyàn ti gbàgbé, àwọn nǹkan tó lè múnú àwọn èèyàn dùn. So gbàtà wá jókòó tá a wo iṣẹ́ mi la fi darí eléyìí, ọwọ́ la fi wà pé ok anything tó bá máa dùn ó gbọ́dọ̀ wà melodious. Adẹ̀wà chat gbogbo rédíò tó wà Nàìjíríà, àárí ẹni tó ń lórúkọ yẹn bá a ṣe gbé sí afẹ́fẹ́ nìyẹn, tá a lọ rẹ́gísítà pé rédíò táwọn dálẹ̀ o Melody la máa pè. Ó tàkẹ́ máa ń gbọ́ ni pé wọ́n nílé kò lè ní rédíò station tí ó wà ń bẹ̀ ó fẹ́ tó bí 50.
òyìnbó pé kí nìkan ní ó ti wà saturated pé ó ti wà káàkiri àwọn èèyàn kò tiẹ̀ fi bẹ́ẹ̀ rówó wọn ò rérè ń bẹ̀ ẹ̀yin tẹ́ wá jáde pẹ̀lú irú àbá tuntun yìí ọ̀nà wo lẹ́gbà fi rówó pẹ̀lú ìtẹ̀sí yìí. kì í sowó la wá sí di rédíò ohun táwa wá di rédíò ni pé ká lè tọ́ọ̀ṣì ayé àwọn èèyàn so ẹni tí ó bá ń wá owó ní ẹni tó yá owó láti ṣe nǹkan gbogbo ọ̀nà ló máa gba owó ni mo ń ṣe mítì pẹ̀lú àwọn èèyàn wa gbà wá lóríṣiríṣi wípé rédíò yìí o kì í ṣe torí owó nítorí àwọn èèyàn gbogbo nǹkan tẹ́ bá máa ṣe tá a fi máa wúlò fáwọn èèyàn ó ní ká ṣe lórí ẹ̀ tó bá yá tówó bá wà owó máa wà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run kò sí nǹkan téèyàn gbé kalẹ̀ náà tó bá fowó ṣe tó bá yá owó máa wà bẹ́ẹ̀ náà ni so bọ̀ kì í ṣe torí pé à ń wá owó tẹ́ pé torí pé àwọn owó ni àníṣe kan síbí ká sì kan síbòmí ká sì kan síbòmí at the same time èèyàn kọ́ ọ̀gbọ́n kẹjá kọ́kọ́ ṣe yọkẹ̀ náà tó bá pawó díẹ̀ àwa wò pé ẹja tó try mi bọ̀ akànfẹ́ sí òkè tá a bá ṣe nǹkan báyìí tá a bá ṣe nǹkan báyìí ní àti àwọn ènìyàn jókòó at least tá a bá gbé èèyàn báyìí síbí ìwé èèyàn báyìí síbí iye èèyàn báyìí síbí iye èèyàn báyìí síbí àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ náà ti reduce náà tá a bá bẹ̀rẹ̀ sí ní present fáwọn èèyàn iye ọkàn tí rédíò yẹn máa fọwọ́ kàn á lè ka lójúmọ́ because bẹ́ẹ̀ church náà tá a mọ̀ ṣe jù nìyẹn so kò sí ọjọ́ kan tí máa gbọ́ rẹ́ta tí ò ní sẹ́nìkan tá a máa pín owó fún àwọn kan travel ṣe tí wọ́n lówó tíkẹ́ẹ̀tì àgbà fisa olèmi àti àwọn mi sọ bọ̀ bá ṣe fẹ́ sanwó tíkẹ́ẹ̀tì ilé sanwó tíkẹ́ẹ̀tì ilé. láwọn ọmọ ọjọ́ tí wọ́n lówó tíkẹ́ẹ̀tì ilé wa kì í ṣe ọ̀rọ̀ pé kọ̀rọ̀ àsọ̀kọ̀rọ̀ gbangba láti sọ so àwọn iye ọmọ àlékà iye ọmọ ọjọ́ tó wà lábẹ́ scholarship wa because we believe pé tọ́lọ́ bá fún wa ìgbà tá a bọ̀ sí àwọn méjìlá wà ní mọ́tò èmi ni mo wá mọ́tò ìyàwó mi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi kò sáyé kan tó dáa jù bẹ́yẹn lọ so téèyàn bá ti níbi tó máa sùn tó dẹ̀ ní tó máa jẹ bó ṣe máa tọ́ọ̀ṣì ayé lókùn tí ó máa wà so àwọn ayé wo ló lè fọwọ́ kàn ẹnìkan tó lánàá mo ní nílẹ̀jọ́ ilé ẹyọ kan péré lánàá náà láti gbé mi kò tí ju 3 years àbí 2 years ṣe tá a ṣe di landlord we have been a tenant for many years so orí ọ̀fẹ́ Ọlọ́run olè yẹn jẹ́ it's not about iye tá a kójọ iye tá a ní torí gbogbo tá a bá ní láyé ìnájọ́ kan láfilẹ̀ lọ gbogbo mo fẹ́ kọ́lé 20 mo fẹ́ kọ́lé 100 yàrá kan lè yẹn máa sùn sílẹ̀ bá ti sùn so gbogbo tó bá lówó tó bá tó lè wo nǹkan mi tí wọ́n lè ṣe tó yàtọ̀ sí wípé rédíò àbí company mi àbí kíní kan a lot of things tètè lè ṣe so àwọn náà lè ṣe you can invest rédíò tí pọ̀ tó when you get to another country ọba dé àwọn state kan tá à ní dárúkọ Nàìjíríà yìí gan almost one street ní rédíò wà so it makes people to listen to and tó bá yẹ pé gbogbo rédíò ta ní they give good information to people tó ń fún àwọn èèyàn ní ìrètí tí wọ́n sọ̀rọ̀ ọjọ́ ọ̀la fáwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ ìyípadà ọkàn tí wọ́n sọ̀rọ̀ ìdílé gbogbo ẹ̀ wàhálà ta ni àyíwá ní púpọ̀ because competition ti pọ̀ jù láyé ẹni tó lówó fẹ́ oppress ẹ̀ tí ó ti mú so àwọn kan wọ̀nyí la fẹ́ pàṣẹ lórí Melody. ẹ̀sà ní ọjọ́ kìíní oṣù kejìlá ni àwọn abẹ̀rẹ̀ iléeṣẹ́ Melody FM ilẹ̀ máa ń rí pé àwọn iléeṣẹ́ rédíò kan náà fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa ní pé àwọn máa ṣiṣẹ́ fún wákàtí 12 wákàtí 16 ṣé wákàtí mélòó ni ẹ máa fi bẹ̀rẹ̀ pé ẹ tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sán wákàtí mélòó ni ẹ máa fi bẹ̀rẹ̀. aago 4 sí aago 12 alẹ́ la máa ṣe àti ìmọ̀ye wákàtí tó máa jẹ́ tábà calculate 4 àárọ̀ 12 ẹ̀ka tó aláwìn náà béèrè káfí olóyìnbó lẹ́yìn bíbá lẹ́yìn lọ́kẹ́ yìí ń bèrè ẹ sà tábàríkà wo nǹkan tẹ gbé lẹ́yìn sà owó ńlá ni sà owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kò tí wọ́n sì kó nìkan ó wà lábẹ́kúta ó wà ń bá fò ó máa wà ń bàdàn owó là ń sọ yìí o ìfún láti gba lancet NBC gan ẹnkẹ̀rẹ̀ rẹ̀ bísí ọlọ́ọ̀ ní ṣé offering ni eléyìí ti wáyé ni àbí ẹnìkan ló ń ba kúrò yín ká bí àṣàwọn ilé ìbọn á ní ba kúrò. ìbéèrè tó dá lẹ́bẹ̀rẹ̀ ìbéèrè tó dá ni mo ti sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan iṣẹ́ olúwa ni bẹ́ẹ̀ bí ṣe máa ń wàásù lójoojúmọ́ pásọ̀ tó bá lọ́lọ́ ní kò mọ́ ṣiṣẹ́ ara ó lè ní irọ́ ló dẹ̀ ń pa kò sẹ́tọ́ lọ ń pè tó ní kò mọ́ ṣiṣẹ́ mi ọ̀lẹ ló ń ṣe wá so gbogbo ẹni tó lọ ń bá pè ló níṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ kó tó wọnú sí olúwa so tó bá ti ń ṣiṣẹ́ olúwa wà á ṣiṣẹ́ ara ẹ̀ náà so pẹ̀lú ògo Ọlọ́run a ní chọ́ọ̀chì káàkiri títí dọ̀la àwọn pásítọ̀ wa náà àwọn àkáńtà ń sọ ìwọ̀n máa wò
kò sí pásọ̀ tí mo béèrè bó lè lẹ́pa ní ṣọ́ọ̀ṣì yìí church tí a bá dẹ̀ ti minister torí mi ò ní branch kan tí máa ń jókòó sí máa ń lọ káàkiri so mi ò kì í mówó wọn kúrò ńbẹ̀ àwa ní a lot of things tá a máa ń ṣe we have a lot of businesses tá a máa ń ṣe so tí a fẹ́ ra léèsìn abáyé rà tí a fẹ́ kọ́lé abáyé kọ́ tí a fẹ́ ra lé abáyé rà tí a fẹ́ ta lé abáyé ta a ní aṣọ a máa ń ta aṣọ ẹni fẹ́ ra gold mi ò lè sọ gbogbo business wa tán so we keep those one to ourselves so we have a lot of businesses. Ẹ ṣeun sà, ẹ kú ọmọ látàrọ. Nínú àwọn nǹkan ìsọ ẹ mẹ́nuba ọ̀rọ̀ ìyàwó ẹ̀jọ̀ ń padà nígbà ẹ̀jọ̀ ń bọ̀ ní mọ́tò lẹ́kọ̀ọ́. Ipa wo ni ìyàwó yín kó nínú iṣẹ́ ìránṣẹ́ àti ní ìkàsílẹ̀ ilé-iṣẹ́ tẹ́tẹ́tẹ́tẹ́? Ìyá wọn nípa kan tán kó ọ̀kan máa kó mẹ́. Gbogbo ipa ni tí wọ́n bá ti mẹ́mi tán ìyàwó mi náà máa mú ẹ̀rẹ́gẹ́ bí mo ṣe jókòó sí àwọn náà jókòó sóòrù gbogbo bí tẹ́ wà sí àwọn ni wọ́n mójútó gbogbo ẹ̀ gbogbo ń tẹ́ rí gbogbo decoration gbogbo everything tó wà náà bí iṣẹ́ tí wọ́n ní àwọn ló ṣe gbogbo tó wọ́n bá ti mẹ́mi tán báyìí nínú gbogbo nǹkan pátá ìyàwó mi. Nínú ìtìtẹ̀ ẹ̀jọ̀ máa ṣe lórí rédíò yìí ṣé kò ní dàbí báyà àwọn olóògbé pé kìnnìkan ní sideline pé àwọn elédè yòókù bẹ́ẹ̀ de mùsùlùmí àwọn ẹlẹ́sìn mùsùlùmí pàápàá jùlọ tó bá tó àsìkò oṣù Ramadan orí ọ̀fẹ́ òun àwọn náà máa ní tó yẹ pé wọ́n á lè máa gbọ́ wọn yékéyéké. Rédíò wa kì í ṣe ti ṣọ́ọ̀ṣì. Ẹ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé ó ṣe máa nínú ẹ̀. Bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn so lórí rédíò yẹn gan ẹ lè gbọ́ àwọn pásítọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ní rédíò mi so tá a fẹ́ ṣe gangan ni pé ohun tó máa múnú aráàlú dùn ohun tó máa wúlò faraàlú so tí àáfàá bá wá tó ní content tó dáa fúnra wa gan ti kọ̀wé sí àáfàá mi àwọn àáfàá àtàwọn kan sọ sẹ́ǹsì àáfàá tá a fẹ́ lórí ẹ̀ àti kọ̀wé sí wọn pé ẹgbẹ́ wá sí yín wá sórí rédíò yìí bọ́ kò ní jẹ́ irú wa ògiri wa. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọ̀ ẹ̀ tó bá ní content tó dáa dúró àáfàá tá a pè sí ọ̀fẹ́ lábẹ́ fún táìmù wá sí wọn ànígbà kọ́bọ̀ lọ́wọ́ wọn. Àwọn akẹgbẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ló wà àwọn ẹni gbínú pẹ́ fàyè gba àwọn ẹlẹ́sìn àbáláyé. Kò sí tọ́kàn wọn kan bísínẹ́sì eléyìí ó ṣe church. Ẹ sà ìdojúkọ wo lẹ ti rí láti gbà tẹ́ ti pàdé ní iṣẹ́ ìránṣẹ́? Ṣe rí ọ̀rọ̀ ìdojúkọ yẹn èèyàn kì í wúlẹ̀ sọ̀rọ̀ ìdojúkọ gbogbo àti tó bá ti fẹ́ lò kì í dojúkọ gángan lórúkọ rẹ̀ so èèyàn máa mú kanu méjèèjì ni ó fẹ́ lógo ó fẹ́ lógun ó kúkú ya mọ́fò ń gbà yẹn o so gbogbo ẹ̀ bá ti fẹ́ lógo ó máa lógun ẹ̀ lè ka kí lẹ fẹ́ kà nínú ìdojúkọ èyí ṣe ìdojúkọ àwọn tẹ́ jálẹ̀ lójú ọ̀nà tí wọ́n á ní kí sọ́lọ́ lólò yìí ni àbí ìdojúkọ àwọn tí ọmọ bẹ́ẹ̀ ṣe ń bá yọ náà ẹ wo orú tọ́lọ̀ ń ṣe síbi tí ìṣe pé èèyàn rẹ́ǹtì bí báyìí so tẹ́yìn bá rírú ẹ̀ tó jẹ́ pé ẹjọ́ ṣe pásítọ̀ ni ṣé tó bá rẹ́ nìkan tó máa borúkọ yín jẹ́ kò ní sọ fún pé oògùn owó lélẹ́ ìṣe o so ìdojúkọ yẹn gbogbo ẹ̀ bá ti ń lo òkè ló máa ń múra ẹ̀ sílẹ̀ ẹ lọ wádìí ẹ̀ látó kéde lẹ́ gbogbo ẹ̀ tó ga lórílẹ̀‐èdè Nàìjíríà kò sẹ́ni tó pọ̀ ẹ̀ lórúkọ rere kí bàbá wa Bọ́lá Tinubu tó di pírẹsidẹ́ǹtì orúkọ wọn gan tó dáa ju ti sí lọ so the more you go higher the more people criticize you then everything tó bá máa ṣàṣeyọrí láyé difficulties máa wà ní eléyìí tá a bẹ̀rẹ̀ yìí lẹ́nu ṣe tá a bẹ̀rẹ̀ yìí ohun tó ju wa ti rí lórí ẹ̀ but you don't talk about difficulty you look for success because nobody celebrate failure people only celebrate result if you don't have a result you be insulted insult ni gbogbo ayé máa ń lé sí yàn ìlàkàkà rẹ̀ ló máa mú result wá so gbogbo wa náà ni a máa ní dojúkọ gbogbo aládé máa ṣàṣeyọrí. Ẹ ṣe mo dúpẹ́ ìbéèrè ọkàn tó kù ní mo fẹ́ gbé lọ́wọ́ yìí sà níjọ́ nínú yín dojú níbi iṣẹ́ ìránṣẹ́ pé olú àwọn olúwẹ́ pé o pè mí sí iṣẹ́ yìí. lójúmọ́ náà mi tẹ̀mí wá ń dùn ìṣòro kan tí mo ní nìyẹn ohun tó fa mélòdì gan nìyẹn tó o bá lè rẹ́rìn o lè jókòó tì mí so tó bá jókòó tì mí fún 1 hour tó o rẹ́rìn mi ò ní bẹ́ẹ̀ jókòó mọ́ láéláé ìṣòro tẹ̀mí ní nìyẹn tínú ẹ ò bá ti lè dùn because the only way láti pẹ́ láyé ni kéèyàn máa rẹ́rìn so téèyàn bá jókòó tì mí fún 1 hour tí mo wò tí ò rẹ́rìn tí máa gbé sínú mọ́tò mi ò ní gbé mọ́ láéláé inú ẹ̀ gbúdọ̀ máa dùn ni irú àárọ̀ ìsìn mi ò tí ì jẹun mo ti jorógbó inú mi dẹ̀ ń dùn so ó ti máa wà lára pé àti ṣòro àti tó dáa gbogbo ẹ̀ ló máa múnú wá ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún ọmọ Ìbàdàn ní
orí òkè yín tó ní gbogbo ayé dẹ̀ mọ̀ ìlú Ìbàdàn náà ni ṣé ẹ̀mí ló darí yín pé Èkó ni kí ẹ ti bẹ̀rẹ̀ rédíò yìí ni àbí ẹ wò pé láti okòwò táwọn olóyìnbó á pè ní business angle ní láti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́? Ẹ ṣe ìbéèrè ìtẹ̀bẹ̀rẹ̀ ẹ jẹ́ mi bẹ̀rẹ̀ láti ibi ilé tó gbẹ̀yìn gbogbo ẹ̀ là ń ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà ilé tó kọ́kọ́ yanjú lélẹ̀ so a ní focus tọ́yẹ pé téèyàn gan ni ti bá fún yẹn ló yẹ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ torí property ẹ̀ ló kọ́kọ́ yanjú bọ́ bọ́lọ̀ ṣe máa ń ṣiṣẹ́ ilé ló kọ́kọ́ jáde so ní eré àyẹn kì í ṣe kò sí ọ̀rọ̀ ẹ̀mí nínú tó wà lẹ́yìn ìṣọ́ọ̀ṣì lọ́rọ̀ ẹ̀mí wà eléyìí tá a dá lẹ́yìn ọ̀rọ̀ ìjókòó ìfojúwò òun la fi ṣe lẹ́yìn. Number 2 gbogbo èdè ló wà ní orí rédíò gẹ́gẹ́ bí àwọn management ṣe sọ torí èmi ò mọ̀ pa rédíò so n tẹ́mi mọ̀ pa ẹ̀ ní iṣẹ́ olúwa tí mo gbà tí wọ́n bá tọrọ kọ́bọ̀ kátàkárà tí mo ń ṣe so àwọn tí wọ́n mọ̀ pa rédíò tí wọ́n dẹ̀ ṣètò ẹ̀ Haúsá wà Igbo wà English wà Yorùbá wà so everything is melodious. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.